ẹ̀yin tèmi ṣé dáadáa ni mo bá yín ọ̀dẹ̀ òdùn bí èmi ọmọ yín tún ti dé o ọ̀rẹ́ yín àbúrò yín Tóyìn tòmátò ọmọ wọn lókè àgbòbè jẹ́ńjẹ̀bú igbó ọmọ tàǹgìrà máa sàn ọmọ orí mọlúsì wọn tún ti dé gẹ́gẹ́ bí ìṣe mi bọ́dún ìṣe ń lọ yìí ó tún ti ń lọ náà nìyẹn o àwọn nǹkan tí kò dá ká máa ṣe ni mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí program lẹ́nu. Number 1, ẹ má máa share secret yín pẹ̀lú gbogbo èèyàn mọ́ àtajá àti ẹran kò sẹ́ni tó mọ inú ojú ni gbogbo wa rí o tí ẹ bá ti ń face anything any challenges tẹ bá ń face ẹ lọ bọ́lọ̀ ń sọ because tẹ bá ní kẹ máa sọ kiri fáwọn èèyàn àwọn èèyàn yá tó máa bá yín broadcast ẹ kiri ni most of them wọn dẹ̀ ní solution sí nǹkan tí ẹ bá wọn sọ yìí. Number 2, ẹ má give up on your dream nǹkan tí ẹ bá ń lépa ẹ fẹ́ dì láyé yín ẹ work towards it kẹ́ ẹ dì ẹ má máa ṣe ọ̀lẹ ẹ dẹ̀ má ro ara yín pin. Number 3, ẹ má máa bá ex yín kò sí nǹkan tí ẹ̀yin tẹ́ ti máa rí kò sí nǹkan tó yẹ kẹ́ tún náà níṣe pẹ̀lú ex yín mú ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ex ti da ilé wọn rú ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa rọra ṣe pẹ̀lú àwọn ex yín. Number 4, ẹ má fi health yín ṣeré health is wealth ẹlòmíì lórí iṣẹ́ mo pé abáyé ìgbà tájá yé abáṣẹ ni tábà tún lọ àtúmọ̀ abáṣẹ. Number 5, ẹ má máa gbé iṣẹ́ yín sórí àwọn family yín mọ́ ọ̀pọ̀ ló jẹ́ pé nítorí iṣẹ́ ó ti abandon àwọn family ẹ rántí pé tíṣẹ́ bá fìyàn lẹ̀ àwọn family ò lè fìyàn lẹ̀ o ẹ jọ̀ọ́ títorí Ọlọ́run ẹ má yẹ ká máa ṣe léyìí mọ́. Number 6, ọ̀pọ̀ ló jẹ́ pé wọ́n ti fi pásítọ̀ àbí àfa àwọn ṣe Ọlọ́run kékeré ẹlòmíì wà nínú wọn tó ń pé àwọn èèyàn tó ń pé wọ́n ti gbé pásítọ̀ ló ń control home wọn àfa àwọn ló ń control home wọn gbogbo wa náà nìránṣẹ́ Ọlọ́run ẹ má jẹ́ kí allow third party bí àwọn àfa bí àwọn pásítọ̀ bí àwọn family ẹ má yẹ ká allow wọn nínú home wa ọ̀pọ̀lọpọ̀ ilé ló ti dàrú nítorí pé kíni nítorí pé àwọn èèyàn ti gbé ìránṣẹ́ mi sọ pé kẹ́ má believe nínú ìránṣẹ́ Ọlọ́run o mi sọ pé kẹ́ má believe nínú ìránṣẹ́ Ọlọ́run but àwọn míì tó yẹ pé wọ́n ti gbé ìránṣẹ́ Ọlọ́run wọ́n ti gbé ju ọkọ wọn àti ìyàwó wọn lọ. Number 7, ẹ má máa text èèyàn ẹlòmíì tó bá ti pè èèyàn lẹ́ẹ̀kan kó kàn wò pé bóyá ó busy ni ò ṣe call ẹ back ẹ má máa text èèyàn back to back or ẹlòmíì lè pè èèyàn pa tó bá ti call èèyàn lẹ́ẹ̀kan tí ò bá ti reply tí ò dẹ̀ ti pick call kó wọn wò pé bóyá ó busy ẹ má máa rí ẹmọ ẹlòmíì á pè tẹ́ ẹ bá tún dá lóhùn tẹ́ ẹ bá pè kọlẹ̀ á tún mú mẹ́sẹ̀gì á tún dá mẹ́sẹ̀gì á tún dá lóyìn ẹ ká stop ẹ ṣe ti gbọ́ àwọn mistake mi ta tún máa ń ṣe. Number 8, ẹ má máa repeat mistake bóyá ẹ ti ṣàṣìṣe kan tẹ́lẹ̀ ẹ tún wá kíní ẹ tún ṣe yín lẹ́lẹ́kejì ẹ ká stop ẹ mo ṣe ń padà bọ̀ mi tí ì dé o mo ṣe ń padà bọ̀ ìpàdé wá di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀. 你记得。